kú ọjọ́ òní, a kú ọjọ́ ìsinmi Sunday olóyin. Òun náà lóyin, ìjẹjúmọ́ nìkan ló lóyin, Sunday olóyin. A kú Sunday ọjọ́ òní, ọjọ́ Olúwa, ọjọ́ tó yàtọ̀, torí kò ní ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kọkànlá ọdún tá a wà nù rẹ̀ yìí. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fóore ọ̀fẹ́ tó fún wa láti wà láyé, láti wà láàyè rere. Àsìkò rẹ̀ láti júbà Ọlọ́run, láti jọ́sìn sí, láti gbọ́rọ̀ Ọlọ́run, láti gba ìtọ́nilẹ́nu rẹ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run, nípa ìwé mímọ́ tó ti fi fún wa. Níbi gbogbo tá bá wà, ká ké sí àwọn èèyàn wa nítòsí lọ́nà jíjìn wípé ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ o. Ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa, ìsìn orí afẹ́fẹ́. Àwa ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri lórí afẹ́fẹ́ la gbé ìsìn wa. Jesus Lovers Everywhere Like Country Church ló gbé ìsìn wa bá wa lónìí. Ká ké sí bàbá, ká ké sí màmá, ká ké sí gbogbo ènìyàn níbi gbogbo tí wọ́n wà wípé ìsìn ti bẹ̀rẹ̀ báyìí o. Ẹ má ṣe jẹ́ kí a dára wa lágara rárá. Bẹ́ẹ̀ ní kọ́mọ́kọ́mọ́ náà ní láàrin wákàtí orí ọ̀fẹ́ tá a ní la máa sáré ṣe kíni, la máa sáré júbọ Ọlọ́run, la máa jọ́sìn sí Ọlọ́run, la máa gbóhùn Olúwa, la máa mọ rírì ẹ̀ ohun tó ń ṣe fún wa ní gbogbo ààyè. Ká sọ fún Ọlọ́run pé ó ṣe é, ká fọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa, ká sọ fún pé ó ṣe òní ní ọjọ́ tó kẹ́yìn oṣù yìí. Ọlọ́run tó ṣe wá dáadáa, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì tó ṣe wá dáadáa, òun ló ń gbàdúrà wa, òun ló ń tọ́jú wa, òun ni ò jẹ́ á pàdánù, kò já pàdánù ọkọ, kò já pàdánù aya, kò já pàdánù ẹ̀mí, kò já ṣòfò ẹ̀mí wa, ẹ̀mí àwọn èèyàn tó ṣe iyebíye sí wa. Ọlọ́run já ṣòfò wọn, Ọlọ́run já ká máa dáfọ̀, ká máa dárò lásìkò yìí. Ọlọ́run mú wa láyé, mú wa láyé rere. Gbogbo ibi tá a bá wà lágbàáyé, mo fẹ́ ká kóra jọ pọ̀, ká fi ọpẹ́ fún Ọlọ́run, ká fi ìyìn fún Olúwa, ká sọ fún pé ó ṣe é. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì, Ọlọ́run bàbá wa, ó ṣeun, ó ṣeun, ó ṣeun, ó ṣeun, ó ṣeun. Ká sọ pé Jésù ó ṣe, ẹ̀mọ́ ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run bàbá ó ṣe, Ọlọ́run ọmọ ó ṣe, Ọlọ́run ẹ̀mọ́ ó ṣe. Ká júbà rẹ̀, ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, Ọlọ́run ó ṣeun, ó ṣeun, ó ṣeun, ó ṣeun lọ́pọ̀lọpọ̀, ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Ní gbogbo ọ̀nà ló ti ṣe, gbogbo ọ̀nà ló ti ṣe, gbogbo ọ̀nà ló ti ṣe. Ó mú àlàyé, mú àlàyé rere. Ọlọ́run ló fún alálàáfíà o. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tó lówó àlàáfíà, kò sẹ́ni tó ní owó ẹ̀mí inú rẹ̀, kò sẹ́ni tó lówó ẹ̀. Gbogbo ẹ̀mí ta fi ń mí láti inú wa, kò sẹ́ni tó lówó ẹ̀. Àlàáfíà àgọ́ ara wa, kò sẹ́ni tó lówó ẹ̀. Ọlọ́run ló ń fi oore ọ̀fẹ́ fún alálàáfíà. Ọlọ́run ni ò jẹ́ á parun máyé, kò jẹ́ á parẹ́ máyé. Ọlọ́run ni ò jẹ́ á ṣàìsàn. Bẹ́ẹ̀ ni bàbá tiẹ̀ ráìsàn, tàbá rí àìlera, òun ló wò wá sàn, òun ló ń tọ́jú wa. Abiyamọ tó tọ́ ni, òun ló ń tọ́jú wa, kò dá wa dá ọ̀rọ̀ ayé wa. Bọ́lá bá dá ẹnikẹ́ni dá ọ̀rọ̀ ayé rẹ̀ tí ẹ bá. Ọlọ́run ò dá wa dá ọ̀rọ̀ ayé wa. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká júbà rẹ̀, mo fẹ́ ká júbà rẹ̀, ká gbéga ní tòótọ́, ká yìn, ká jẹ́ kó mọ̀ wípé lóòótọ́ la amóore. Àwọn tá a bá lè kọrin ká kọrin sí, àwọn tá a bá lè kọrin ká kọrin sí. Bẹ́ẹ̀ ni ẹni tó bá lè sọ̀rọ̀ lè kọrin. Àwọn tá a bá lè kọrin ká kọrin sí bó ṣe onídùdù ẹni tó mọ̀re lọ́lọ́run fẹ́ láti jọ́sìn sí nínú ẹ̀mí àti nínú òtítọ́. Ká gbé Ọlọ́run ga ní tòótọ́, ká gbé ga ní tòótọ́. Jésù Kristi Olúwa wa, àmín. Jésù Kristi Olúwa wa. A máa dúpẹ́ ní o, a máa dúpẹ́ fọ́lọ́run dáadáa. Bàbá máa rí ọ̀la lónìí tá bá máa dọ̀la, ó ti di oṣù kejìlá ọdún tá a wà nù rẹ̀ nìyẹn. A ti bọ́ sí àkàsọ̀ tó kẹ́yìn nínú ọdún yìí. Ọpẹ́ ló yẹ bàbá, ọpẹ́ yẹ Jésù olóore. Ọpẹ́ yẹ Jésù olóore. Ọpẹ́ yẹ Jésù olóore. Bàbá o ṣé o olóore. Ọpẹ́ yẹ Jésù olóore. Ọpẹ́ yẹ Jésù olóore. Ọpẹ́ yẹ Jésù olóore. Bàbá o ṣé o olóore. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì orin Dáfídì orí 100 ká fi yin Ọlọ́run lógo. Ó ní ẹ ó ìwọ ayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo. Ẹ fi ayọ̀ sin Olúwa. Ayọ̀ náà fi ń sin Olúwa o. Ẹ fi ayọ̀ sin Olúwa. Ẹ wá ti ẹ̀yin tí orin sí iwájú rẹ̀. Kí ẹ̀yin kí ó mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run, òun ni ó dá wa. Tirẹ̀ ni àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin tí ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yin tí yìn. Ẹ máa dúpẹ́ fún un kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀. Nítorí tí Olúwa pọ̀ ní oore, àánú rẹ̀ kò ní pẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìrandíran. Mo fẹ́ ká sọ lẹ́ẹ̀kan sí pé Ọlọ́run ó ṣeun lórí àyànmọ́ mi, lórí ìdílé mi, lórí ọkọ mi, lórí aya mi, lórí àwọn ọmọ mi,
lórí ẹ̀gbọ́n mi, àbúrò mi, lórí àwọn òbí mi, lórí àwọn alábàágbé mi, àwọn oníbàárà mi, gbogbo àwọn ènìyàn tó ń bá mi ṣiṣẹ́ pọ̀, tí a jọ ń ṣiṣẹ́ pọ̀, tí a jọ ń lọ òde, lájọ ń jáde wọlé papọ̀, gbogbo àwọn ènìyàn tó ń bẹ lákàtà mi lábẹ́ òrùlé mi, ó ṣeun. Ọlọ́run ò jẹ́ á sọkún, Ọlọ́run ò jẹ́ á ṣọ̀fọ̀. Àwọn tó ń kájọ nínú òkùnkùn, àjọ òpin ọdún tó ọ̀pọ̀lọpọ̀ mo jáde lánàá lórí pópó, ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ojú mọ́tò, ìjàmbá ojú pópó. Ó máa ń ṣe mí kàyéfì wípé bí ọdún bá ti ń parí la máa rí ìjàmbá ojú pópó, bí ìgbà wípé àwọn èèyàn mọ̀ wípé ọ̀nà tó ti ń gbà láti bẹ̀rẹ̀ ọdún tí ò sí tó ṣe wọ́n á ṣe wá gbà á torí wípé ọdún ti ń lọ sópin, á jẹ́ pọ̀ náà á tún gbẹ̀mí wọn. Ọlọ́run ò jẹ́ á ṣe kòńgẹ́ ìjàmbá, Ọlọ́run ò jẹ́ á dá ẹ̀mí wa légbodò, kò jẹ́ á ka ẹ̀jẹ̀ wa sílẹ̀ lórí pópó. Ilé ayé le ilé ayé le, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìkan ló ń ṣẹ̀ṣọ́ lórí wa o. Èèyàn ò lè dáṣọ́ra ẹ̀, bẹ́ẹ̀ ni ò lè dáṣọ́ra ẹ̀, ó lè fẹ́ dáṣọ́ra ẹ̀ ká tó ṣe wàá ó ti jẹ́ kí ló ti jẹ́ kejì, oorun nìyẹn gà, ó lọ nìyẹn ó dojú oorun, ó dojú àlá. Èèyàn ò lè dáṣọ́ra ẹ̀, Ọlọ́run ló ń ṣọ́ wa. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ṣe olùṣọ́ àgùntàn tòótọ́, ó ṣeun. Ó ń ṣọ́ wa, ó ń ṣọ́ ẹ̀mí wa, ó ń pa wá mọ́, ó ń dáàbò bò wa, ó ń ṣẹ̀tọ́ lórí wa, ó ń bọ́ wa, ó ń tukọ̀ wa. Ọlọ́run ò jẹ́ á jáde lé ikú lọ́wọ́, kò jẹ́ á jáde lé àrùn lọ́wọ́, kò jẹ́ á jáde lé ewu lọ́wọ́. Ewu ń bẹ lóde lóòótọ́ o, ikú ń bẹ lóde, àrùn ń bẹ lóde, lọ́tún lósì láàrin tó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa yìí wà ń bí, àwa tá a wà láyé náà la máa yin Ọlọ́run, àwa tá a lẹ́mìí lára lónìí náà la lè yin Ọlọ́run, la máa sọ fún kó ṣe. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ la sọ fún lónìí kó ṣe, a fi wákàtí ìsọ fún kó ṣe, a fi gbogbo ọkàn wa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, a fi gbogbo àyà wa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Gbogbo ohun tá a ní lónìí la gbé ka wájú rẹ̀ wípé Ọlọ́run ó ṣe é. Kò sóhun tá a ní tó fún wa, kò sóhun tá a jẹ́ tó jẹ́ wípé ìwọ ló mú kó wà. Ọlọ́run a dúpẹ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run pé lónìí kó Ọlọ́run kó bá wa sọ̀rọ̀, ọ̀rọ̀ tá a ṣí wa níyè, ọ̀rọ̀ tá a sọ wá dodindi nínú Kristi Jésù, ọ̀rọ̀ tá a mú kí àṣìṣe kó jìnnà sí wa, ọ̀rọ̀ tá a mú kí ìyè wa kó sí lóòótọ́, ká lè mọ́rú ìgbésẹ̀ tó yẹ ká gbé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run kó ṣí wa níyè, ẹ ká bá Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run, àkókò tá a ní rèé láti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, ọjọ́ Olúwa, ọjọ́ ìjọsìn. Bá wa sọ ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó ṣí wa níyè, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ àdòdìndì, kó tún wa ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Láì dára wa lágara, ní kọ́mọ́kọ́mọ́, ohun tí ẹ̀mọ́ gbé wá fún wa láti sọ lónìí, òun ni àṣekágbá ohun tí a ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nípa ọ̀rọ̀ àyọ̀mọ́ àti àwọn ohun tí ó pọn dandan. Mo ti fi yé wa gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mọ́ àti ohun tí a rí nínú Bíbélì fún wa wípé àwọn ohun mẹ́ta ló pọn dandan nínú àyànmọ́. Àyànmọ́ tó bá níbi rè, àyànmọ́ tó bá fẹ́ mú ìlérí ṣẹ, tó bá fẹ́ mú májẹ̀mú ṣẹ, àyànmọ́ tó bá fẹ́ mú àsọtẹ́lẹ̀ rẹ̀ ṣẹ, àwọn mẹ́ta ló pọn dandan. Àkọ́kọ́ nínú ohun tó pọn dandan ni àwọn ènìyàn tó pọn dandan. Àwọn ènìyàn, irú àwọn ènìyàn kan wà tó pọn dandan fún gbogbo àyànmọ́. Kí ló dé? Èyí fi àrídájú ìdí ohun gbogbo múlẹ̀ nínú ayé ènìyàn. Irú àwọn ẹni tó ń pàdé fi àrídájú ìdí ohun gbogbo múlẹ̀ nínú ayé rẹ̀. Gbogbo ènìyàn tó bá pàdé ló ní ìdí tó ṣe bá wọn pàdé. Àwọn ènìyàn tó ti gbọ́dọ̀ bá pàdé wà nínú àyànmọ́ rẹ̀ tí ó mú àyànmọ́ rẹ̀ ṣẹ. Ìkejì ni àwọn ibi àìgbọ́dọ̀ má lọ tó pọn dandan. Èyí fi àrídájú ìgbésẹ̀ ohun gbogbo múlẹ̀ nínú ayé. Ìkejì ni a ti sọ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Ṣùgbọ́n lónìí la fẹ́ sọ nípa ìkẹta, àwọn ìjìyà tàbí ìrora tó pọn dandan nínú àyànmọ́. Èyí fi àrídájú ìtara ọkàn nínú ohun gbogbo múlẹ̀. Èyí fi àrídájú ìtara ọkàn nínú ohun gbogbo múlẹ̀. Àwọn ìrora kan wà, àwọn ìjìyà kan wà tó pọn dandan fún gbogbo àyànmọ́. Kì í ṣe torí ẹ̀ṣẹ̀, irọ́. Ohun tí a ṣe ń sọ ọ̀rọ̀ yìí lónìí rèé, la ṣe ń wo ìwé mímọ́, la ṣe ń wo ọ̀rọ̀ Ọlọ́run nípa àwọn ìrora kan, nípa àwọn ìjìyà kan tí àwọn onígbàgbọ́ ń jẹ, tí àwọn olódodo ń jẹ. Olúwa ti sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa bẹ́ẹ̀ pé ṣùgbọ́n Ọlọ́run gbà wọ́n nínú àwọn ìpọ́njú yẹn. Kí ló tó olódodo ṣe ń rí ìpọ́njú? Kí ló tó olódodo ṣe ń rí ìjìyà? Kí ló tí olódodo, ẹni tí dúró ṣinṣin, ṣe ń rí ìdojúkọ, ìpèníjà nínú ayé?
nítorí pé a ti kọ sílẹ̀ fún bẹ́ẹ̀, nítorí pé àyànmọ́ ẹ̀ nílò ìrora àti àwọn ìjìyà yẹn láti wá sí ìmúṣẹ. Àsọtẹ́lẹ̀ rẹ̀ nílò ìjìyà àti àwọn ìrora yẹn àti ìpọ́njú yẹn láti wá sí ìmúṣẹ. Kò ń ṣègbà àkọ́kọ́ rèé, kì í ṣègbà ìkejì. Bí a ṣe kọ́ fún gbogbo àwọn tí ò gbé ìgbé ayé tó wọ lọ́nà ayé nìyẹn. Mo sì máa sọ fún wa ìdí tí ó ṣe rí báyìí tó bá yá. Ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ fi yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ wípé àwọn ìjìyà kan wà tó pọn dandan fún gbogbo onígbàgbọ́. Bóyá o fẹ́ o àbó o fẹ́ o, tó o bá ti jẹ́ onígbàgbọ́, tó o ti ṣe ìpinnu fún Jésù, tó o ní ìfarajìn fún Ọlọ́run, tó o ní ìfarajìn fún Jésù, àwọn ìjìyà kan wà tó o lè sá fún, àwọn ìrora kan wà tó o lè sá fún, àwọn ìpọ́njú kan wà tí o ṣe gbàdúrà àti àwẹ̀ sí pé kó má wá, yóò wá dandan ni. Yóò wá dandan ni. Òun ni ohun tí à ń sọ nípa rẹ̀ lónìí. Tá bá bẹ̀rẹ̀ láti inú ìwé Tímótì kejì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé wa. Tímótì kejì orí 3 láti ẹsẹ̀ 10 yẹn. Tímótì kejì orí 3 láti ẹsẹ̀ 10 ká wò ọ̀rọ̀ Ọlọ́run níbí. Ó ní ṣùgbọ́n ìwọ ti mọ ẹ̀kọ́ mi, ìgbésí ayé mi. Àpọ́stélì Paul ló ń sọ̀rọ̀ níbí. Ó ní ṣùgbọ́n ìwọ ti mọ ẹ̀kọ́ mi, ìgbésí ayé mi, ìpinnu, ìgbàgbọ́, ìpamọ́ra, àwọn ohun tó nílò àti pamọ́ra. Torí tá bá sọ nípa ìjìyà tó pọn dandan àti ìrora tó pọn dandan, à ń sọ nípa àwọn ìdíyelé tá a máa san nínú àyànmọ́, à ń sọ nípa ohun tí a máa pamọ́ra nínú àyànmọ́, à ń sọ nípa ẹbọ rírú. Bẹ́ẹ̀ ni àwọn ẹbọ rírú tó máa rú nínú àyànmọ́ torí pé o fẹ́ mú ìfẹ́ Ọlọ́run ṣe láyé bó ti ń ṣe lọ́run, torí pé o fẹ́ wu Ọlọ́run láyé, àwọn ẹbọ kan wà tó máa rú o. Kò sẹ́ni tó sin Ọlọ́run lórí pẹpẹ tí kì í rúbọ. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ń fi ọwọ́ òfo sin Ọlọ́run, kò sẹ́ni tó ń fi òfo sin Ọlọ́run. Irọ́, àwa gan fún ara wa gbọ́dọ̀ jẹ́ ẹbọ ààyè mímọ́ fún Ọlọ́run. Ẹbọ rírú yẹn bẹ̀rẹ̀ láti ọkàn wa, ayé wa, ká fi fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Ká bọ́ sí iṣẹ́ ọwọ́ wa, ká bọ́ sí ohun ìní wa, ká bọ́ sí ọrọ̀ wa àti owó wa. Ìwọ tí ò bá tí fi ayé rẹ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́, ìwọ ló máa jọ lójú wípé owó kan ò fẹ́ filẹ̀, ọrọ̀ kan ò fẹ́ filẹ̀. O tí fi ayé rẹ fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́, ọkàn rẹ ò sí fún Ọlọ́run. Irú ẹni báyìí, mo gbà ọ́ níyànjú kó ní ìyípadà ọkàn lónìí láti farajìn fún Ọlọ́run. Torí ohun tó ń pàdánù ó pọ̀ ju ohun tí olóyè lọ. Ó ní ṣùgbọ́n ìwọ ti mọ ẹ̀kọ́ mi, ìgbésí ayé mi, ìpinnu, ìgbàgbọ́, ìpamọ́ra, ìfẹ́ ni, sùúrù. Sùúrù yàtọ̀ sí ìpamọ́ra o. Èèyàn lè ní sùúrù, kì í ṣe pé torí pé òun ní sùúrù torí pé ibi kan ṣẹlẹ̀ sí àbó òun la ìpọ́njú kọjá ló ṣe ní sùúrù. Irọ́, èèyàn lè ní sùúrù bóyá nínú ohun tó ń retí kó ṣẹlẹ̀ àbí ohun tí ó ń ṣẹlẹ̀ sí tí kò fẹ́ kó ṣẹlẹ̀ tó fẹ́ kó yí padà. Èèyàn lè ní sùúrù. Àmọ́ tá a bá sọ nípa ìpamọ́ra wáyé lè tó jẹ́ wípé ohun tó ń pamọ́ra ìrora ni, ohun tó ń pamọ́ra ìjìyà ni, ohun tó ń pamọ́ra ìpọ́njú ni. Ohun la ṣe ń sọ nípa ìpamọ́ra. Gbogbo onígbàgbọ́ tó bá lè so ẹ̀mí ló gbọ́dọ̀ mọ̀ nípa ìpamọ́ra. Kì í ṣe gbogbo ohun tó ń bẹ láyé ládùnmọ́ ẹni, kì í ṣe gbogbo ìrírí ayé torí pé o jẹ́ olódodo, torí pé o jẹ́ ẹni dídúró ṣinṣin ládùnmọ́ ẹ lára. Irọ́, pàápàá torí pé o jẹ́ ẹni dídúró ṣinṣin, torí pé o jẹ́ olódodo, àwọn ìrírí kan wà tá a mú ìjìyà bá ọ. Ohun tó Ọlọ́run sọ ni, àwọn ìrírí kan wà tó máa mú ìrora bá ọ, tá a mú ìpọ́njú wá, tá a mú wàhálà àti àìlò wá. Ṣùgbọ́n o gbọ́dọ̀ ní ìpamọ́ra. O gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì tàbí kó gbé ìgbésẹ̀ òdì. O gbọ́dọ̀ ní ìpamọ́ra débi wípé o ní lè sẹ́ Ọlọ́run, o ní lè sẹ́ Jésù. O gbọ́dọ̀ ní ìpamọ́ra débi wípé o máa gbà wípé Ọlọ́run wà pẹ̀lú rẹ. Yálà ìpọ́njú tó ń là kọjá, yálà àwọn ìjì àti ìrora tó ń là kọjá, o gbọ́dọ̀ mọ̀ wípé lóòótọ́ Ọlọ́run wà pẹ̀lú ẹ. O gbọ́dọ̀ mọ̀ wípé o lè sẹ́ Ọlọ́run. Jóòbù sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ó tilẹ̀ pa mí máa ní ìdúró ṣe, máa gbẹ́kẹ̀lé ọ, máa sì dúró nínú rẹ, mi lè sẹ́ ọ. Jóòbù ló sọ bẹ́ẹ̀. Jóòbù olódodo, Jóòbù ẹni dúró ṣinṣin. Nítorí àwọn tó bá sẹ́ Ọlọ́run nítorí ìpọ́njú, wọn ò mọ Ọlọ́run tó ní. Àwọn tó bá sẹ́ Ọlọ́run nítorí ìjìyà, nítorí ìrora, nítorí àwọn ohun ayé yìí tó fún wọn ní ìkáàánú àti ìmí ẹ̀dùn, torí wọn ò mọ Ọlọ́run tó ní. Wọn ò mọ Ọlọ́run tó ní. Ọlọ́run kí ló dé? Ó ṣe mi nìkan, ó ṣe jẹ́ mi nìkan. Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀.
ó la máa kà náà Ọlọ́run yìí o. Ó ní inúnibí ni ìyà ẹni tó fẹ́ gbé ìgbé ayé tó wu Ọlọ́run. Ẹ wo àwọn nǹkan tó máa là kọjá o. Inúnibí ni ìyà àwọn ohun tí ó dé bá mi ní Áńtíókù. Kàn sọ̀rọ̀ ègún ògèdè tó gègún fún Pọ́ọ̀lù. Ní Ikonioni àti ní Lísírà, àwọn inúnibí tí mo farada. Àwọn nǹkan kó wà tó máa farada. Bó bá jẹ́ pé gbogbo tó mọ̀ láti o ti fayé rẹ̀ fún Jésù ní pé ó ń ka lára pé ó dáríjì yàn. Ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ó ń ka lára pé kò yẹ kó dáríjì. Adìyẹ dá ẹ lóògùn ló yẹ kó fọ́ lẹ́yìn ni. Kò yẹ kó dáríjì. Tó bá jẹ́ pé torí pé ó ti fayé rẹ̀ fún Jésù kò yẹ kó dáríjì. Ìyẹn ló yìí ka lára. Ó tí ì rí ibi Ọlọ́run ní orí ibi o. Ó tí ì rí inúnibí ni gidi. Ó tí ì rí ìjìyà gidi. Ó tí ì rí ìpọ́njú tí ìwé mọ́ sọ nípa rẹ̀ kó tó dé. Wípé gbogbo ènìyàn tó bá ti fayé wọn fún Jésù, tó bá tẹ̀lé Ọlọ́run, tó fẹ́ wo Ọlọ́run, tó ní ìfarajì fún Ọlọ́run, wọ́n á ní lára àwọn ìrírí yìí nínú ayé. Lára àwọn ìpín wọn rèé. Kì í ṣe pé gbogbo ìpín wa nínú Ọlọ́run ni tó ń dánmọ́rán nínú ayé. Irọ́, lára ìpín wa nínú Ọlọ́run rèé. Ó ní inúnibí ni ìyà àwọn ohun tí ó dé bá mi ní Áńtíókù, ní Ikonioni àti ní Lísírà, àwọn inúnibí ni tí mo farada. Ìwọ náà farada. Ìwọ náà pa á mọ́ra. Má fi bínú. Má jẹ́ kí ìkà sọ ọ́ di ìkà. Má jẹ́ kí èké sọ ọ́ di èké. Má jẹ́ kí òpùrọ́ sọ ọ́ di òpùrọ́. Má jẹ́ kí àwọn ẹni ibi ó sọ ẹ́ di ẹni ibi. Pa á mọ́ra. Farada. Mọ̀ wípé olóòótọ́ ni Ọlọ́run yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Ó lè pẹ́ ṣùgbọ́n yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Bó pẹ́ bóyá ìlérí Olúwa yóò ṣẹ. Bẹ́ẹ̀ ni. Bó pẹ́ bóyá ọ̀rọ̀ Ọlọ́run á ṣẹ mọ́ lára. Farada, farada. Má ṣe Ọlọ́run, má ṣe ara rẹ̀. Farada. Ó ní Olúwa sì gbà mí kúrò nínú gbogbo wọn. Olúwa ò ní kó má wá, Olúwa gbà á ni. Àwọn nǹkan tá à ń sọ yìí, Olúwa ò ní kó má dé o. Ṣùgbọ́n yóò gbà wá nínú gbogbo rẹ̀. Oníwèé máa sọ pé ọ̀pọ̀ ní ìpọ́njú olódodo, ṣùgbọ́n Olúwa gbà á lọ́wọ́ gbogbo rẹ̀. Ọlọ́run ṣetán àti gba ìwọ náà àti èmi náà nínú gbogbo rẹ̀. Kì í ṣe pé torí pé o fàyè rẹ̀ fún Jésù, torí pé o jí àtúnbí. Kì í ṣe pé torí pé òun fi fún Olúwa, ó ní ìṣe fún Olúwa náà lò ní rí ìpọ́njú nínú ayé, lò ní rí ìyà bí ìrora nínú ayé. Ó wà. Níwọ̀n ìgbà tí gbogbo wà nínú ayé, ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé á máa ṣe kíni, á máa ṣẹlẹ̀ sáwa náà. Èèyàn lè jẹ́ pásítọ̀ kó ṣàìsàn, kó ní àìlera. Èlíṣà, odidi Èlíṣà, ó kú nítorí àìlera. Nípasẹ̀ àìlera lè Èlíṣà sì kú. Kálíbélì rẹ̀, àìlera ló pa Èlíṣà. Àìlera ni kú mú lọ́wọ́ láti pa Èlíṣà. Nígbà tí a bá egungun Èlíṣà nínú sà, òkú gan tó fara kan egungun Èlíṣà jí ó di ààyè. Kẹ́ ẹ bá mọ irú òróró àbàmì tó ń bẹ lára Èlíṣà. Áyà gàdàbàgàdàbà. Èèyàn lè gbé òróró àbàmì sára kó rí bẹ́ẹ̀ sí ń fọ́. Èèyàn lè gbé òróró àbàmì sára kó ṣàìsàn tí ò lóògùn. Bẹ́ẹ̀ ni. Inú ayé là ń pè é. Inú ayé ìjìyà ń bẹ. Inú ayé inúnibí ń bẹ. Inú ayé ìrora ń bẹ. O gbọ́dọ̀ mọ̀. Gbogbo òróró sára ò ní pé kí nǹkan máa ṣe ẹ́. Níwọ̀n ìgbà tó wà nínú ayé, ìwọ náà ó ní ìrírí gbogbo àwọn tó ń bẹ nínú ayé. Níwọ̀n ìgbà tó wà lórí ilẹ̀, ó máa ní ìrírí gbogbo àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀. Ó máa ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àsìkò sí fún wa púpọ̀. Ṣùgbọ́n máa sọ fún àwọn ibi tá a ti lè rí. Àwọn tí ìbá lè kà fún wa máa sọ fún wa ibi tá a ti lè rí. Ìdí tí àwọn onígbàgbọ́ ṣe ń la ìpọ́njú kọjá máa sọ fún wa. Kì í ṣe gbogbo ẹ̀ ní ẹ̀ṣẹ̀. Lóòótọ́ ẹ̀ṣẹ̀ lóró tí ẹ̀ṣẹ̀ ní tó ń ṣe o. Àmọ́ ohun tá à ń sọ lónìí òun ni àwọn ìjìyà àti ìrora tí ò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀. Kì í ṣe nítorí pé o jẹ̀bi. Ó mọ̀ sọ. Tó máa wúra rẹ ní ìṣe ẹnikẹ́ni, ta ni mo ṣẹ̀, kí ni mo ṣe. Ọlọ́run ò ṣe wá dá mi lóhùn. Ó ṣe wá ń pẹ́ báyìí tí mo ń gbàdúrà mo ṣe wá ń pẹ́ lágìjù báyìí. Mo ń para mi mọ́, mo ń gbàdúrà, mo ń gbàwẹ̀, mo fi fún Olúwa, mo ṣe fún Olúwa, mo ń bọ́lá fún Ọlọ́run, mo ń bọ́lá fún àwọn èèyàn mímọ́, mo ń bọ́lá fún àwọn òbí mi, mo ń bọ́lá fún àwọn bàbá mi àti ìyá mi nínú Olúwa. Kò sóhun rere tí mo mọ̀ láti ṣe tí mi ṣe. Ìṣòro yóò wá ṣe fẹ́ tán báyìí. Gbọ́, inú ayé ló wà. Àwọn ìrírí, lára àwọn ìrírí inú ayé nìyẹn. Má jẹ́ kí yẹn kó domi sí ẹ lọ́kàn. Má jẹ́ kó dá ọ lágara wípé nítorí tó ń ṣẹlẹ̀ sí Ọlọ́run ti pẹ̀yìndà. Irọ́, Ọlọ́run pẹ̀yìndà o. Ọlọ́run pẹ̀yìndà. Mo fẹ́ ká ka ẹsẹ̀ Bíbélì yìí. Ká kà á dópin.
Nítòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. Bóyá kí wọn náà kà nínú Bíbélì rẹ kó bóyá bákan náà lórí ń bẹ. Àbí kí n tún kà lẹ́ẹ̀kan sí. Ó ní nítòótọ́, òótọ́ ni kì í ṣe rọ́. Gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. Gbogbo wa la máa ní èso ẹ̀mí tó já sí ìpamọ́ra àti ìfaradà, tó já sí sùúrù. Ìpamọ́ra jẹ́ ẹ̀gbọ́n sùúrù o. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe gbogbo nǹkan ló máa gbádùn, ó máa nílò àti farada àwọn kankan. Kì í ṣe gbogbo nǹkan ní yọ̀tọ̀mí ìgbádùn. Irọ́ àwọn kankan àti ó máa farada. Wímọ́ sọ pé adarí Jésù gẹ́gẹ́ bí a ṣe ń darí àgùntàn lọ síbi tá a ti fẹ́ pa síbẹ̀ kò la ẹnu rẹ̀. Kò la ẹnu rẹ̀ tó bá la ẹnu rẹ̀. Àṣẹ ajáde. A tún pa lórí igi àgbélébùú ní baba dáríjì wọ́n torí wọ́n mọ̀ tí wọ́n ṣe. Ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún wa lórí igi àgbélébùú. Kò fi ìwà wa dá wa lẹ́jọ́. Ó dáríjì wa. Jésù nìyẹn. Jésù la ìjìyà kọjá. Ó la ìrora kọjá kó tó fún wa ní ìgbàlà. Àwa náà á la ìjà kọjá. A máa la ìjìyà kan kọjá. A máa la àwọn ìrora kan kọjá. A máa la àwọn ìpọ́njú kan kọjá. A náà máa kó nípa. A máa nípa nínú ìjìyà Jésù ká bàa lè nípa nínú ògo rẹ̀. Bẹ́ẹ̀ kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan lèèyàn fi ń nípa nínú ìjìyà Jésù. Kì í ṣe tó bá ṣe ìtẹ̀bọmi nìkan la ṣe nípa nínú ìjìyà Jésù àti ògo rẹ̀. Irọ́ o àti àjíǹde rẹ̀. Irọ́ o àwọn ìrírí onígbàgbọ́, àwọn ìrírí ẹni tó bá ní ìwà bí Ọlọ́run nínú ayé, àwọn ìrírí inúnibíni, àwọn ìrírí ìpọ́njú, àwọn ìrírí ìrora, àwọn ìrírí ìjìyà kan wà tá a máa nílò àti farada o, tá a máa nílò àti ní ìpamọ́ra àti sùúrù lórí rẹ̀. Àwọn yẹn ló máa mú pé lóòótọ́ àwa náà nípìn nínú ìjìyà Jésù. Torí ìyà Jésù ò ṣe ìjìyà inú ẹ̀mí ojú ayé inú ara ni o. Àwa náà gbọ́dọ̀ ní ìrírí rẹ̀. Kì í ṣe pé torí pé àgbàgbọ́ nìkan, nítorí pé ohun tí ìgbàgbọ́ wa máa là kọjá nínú ayé gẹ́gẹ́ bí àwọn inúnibíni kankan, ìjìyà kankan, ìrora kankan tí gbogbo wa máa nílò àti farada, tá a máa nílò àti ní ìpamọ́ra rẹ̀. Òun ni lára ìpín tá a máa ní nínú ìjìyà Jésù ká bàa lè pín nínú ògo rẹ̀, ká náà bàa lè jẹ́ alábàápín nínú ògo rẹ̀. Ó ní nítòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. Ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ́tàn yóò máa gbilẹ̀ síwájú sí i. Wọ́n ó máa tàn ènìyàn jẹ, ènìyàn ó sì máa tàn wọ́n jẹ. Ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ní tí ìwọ ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ dá ṣáṣá sí. Dúró nínú ẹ̀. Má yẹ kí ẹnikẹ́ni ó tàn ọ́ jẹ, wọ́n náà má sì tàn ẹnikẹ́ni. Dúró nínú àwọn nǹkan wọn ní tó ti kọ́, tí a ti mú kí ojú rẹ kó ṣe kíni, kó dá ṣáṣá sí nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí ìwọ kí ó sì mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́. Ìwé mímọ́ ṣe kókó fún gbogbo ènìyàn láti mọ̀. Ìjọ́ tó bá ti fayé rẹ fún Jésù, o nílò àti mọ ìwé mímọ́. Ọmọ tá bá bí sí agbolé ìgbàgbọ́ gbọ́dọ̀ mọ ìwé mímọ́. Ó ní àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Lára ọ̀nà tí a máa fi mú ènìyàn Ọlọ́run pé tí a sì fi múra rẹ̀ sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo ni àwọn ìjìyà tí ó là kọjá, ni àwọn inúnibíni tí ó là kọjá, àwọn ìrora, ìpèníjà, ìkánjú tí ó là kọjá, tí ó sì ní ìpamọ́ra nínú rẹ̀, tí ó sì ní ìfaradà nínú rẹ̀, tí ò ní sí Ọlọ́run nínú rẹ̀. Lára àwọn ọ̀nà tí a fi mú ènìyàn Ọlọ́run pé nìyẹn. Èyí gbọ́dọ̀ yé wa wípé àwọn ìjìyà kan wà tó pọ̀ dandan nínú ìrìn àjò yìí. Bẹ́ẹ̀ ni kò sí bá ṣe lè ṣe. A gbọ́dọ̀ ní lọ́kàn wípé kí ẹnikẹ́ni kí ó má ṣe dá wa lágara o. Kí ẹnikẹ́ni kí ó má ṣe fẹnu ẹ̀tẹ́ sọ̀rọ̀ sí wa, tàbí kí ẹnikẹ́ni kí ó má ṣe wà wípé àjámọ̀ nǹkan kan àbí ayé wa ò nítumọ̀. Ó kọjá bẹ́ẹ̀. Bí àwọn ènìyàn bá tilẹ̀ mọ̀,
tó jẹ́ onígbàgbọ́ tó ń bá Ọlọ́run ni ó gbọ́dọ̀ mọ̀ pé ayé rẹ, ìpín rẹ ó yàtọ̀, ọ̀nà rẹ ó yàtọ̀, àyànmọ́ rẹ yàtọ̀. Gbogbo ènìyàn lè máa lọ síbi tó bá wù wọ́n, ṣùgbọ́n ìwọ àti kọ́ nípa tirẹ̀ wípé tóóró ní ọ̀nà ìyè tó gbọ́dọ̀ gbà, kì í ṣe gbòòrò ọ̀nà tó lọ sí ìparun. Ọ̀nà tó bá sì tóóró kò sáàyè àti máa yẹ̀ síbí yẹ̀ sọ́hùn, máa wo bí wò ń irọ́, iwájú tó ń wù ẹ́ náà ló máa lọ. Ó ní ká máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ìwọ máa wo Jésù ń tiẹ̀. Jẹ́ kí gbogbo ìfẹ́ ọkàn rẹ wà lórí Jésù tó ń bẹ lórí ìtẹ́ lọ́run, kó máa ṣe kíni, kó máa ṣàfẹ́rí rẹ̀. Ìgbé ayé tirẹ̀ nìyẹn o, ìgbé ayé tirẹ̀ nìyẹn. Nítorí náà irú ìgbé ayé ìwà bí Ọlọ́run yẹn máa ń la àwọn inú ibi nìkan kọjá nínú ayé. Ó máa ń la àwọn ìjìyà kan kọjá, àwọn ìrora kan kọjá nínú ayé. A gbọ́dọ̀ lóye rẹ̀, a gbọ́dọ̀ mọ̀, iye wa gbọ́dọ̀ ṣí sí. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ. Ẹ ká wo níwèé Matthew orí 11 ẹsẹ̀ 17 yẹn ká bẹ̀rẹ̀ ń bẹ̀. Ó ní ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ bàbá mi wá, kò sì sí ẹni tí ó mọ ọmọ bí kò ṣe bàbá, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ bàbá bí kò ṣe ọmọ, àti ẹnikẹ́ni tí ọmọ fẹ́ fi hàn fún. Ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gbá àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Jésù ń pè wá ká tọ̀ ń wá. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ tí a gbé ẹrù wo lórí, oníkẹ́ ẹgbẹ́rù wo sílẹ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ̀ ń ṣe tí ò nírè yẹn, ẹ gbé sílẹ̀, ẹ tọ̀ mí wá, máa fún yín ní ìsinmi. Torí kò sí ìsinmi. Gbogbo aláwọ̀ pé ìlà yìí ló pọ̀ nínú ayé, kò sí ìsinmi. Àwọn tó pàdé Jésù nìkan ló pàdé ìsinmi. Kí ni sì ni ìsinmi wọn? Ìsinmi wọn bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ wọn nínú Kristi Jésù. Torí wọ́n ṣe ìpinnu láti tẹ̀lé Jésù. Ẹ wá gbọ́n tó sọ, nítorí ẹ gbá àjàgà mi sí ọrùn yín. Kí ni ìtumọ̀ àjàgà tí ó ń sọ níbí? Kí ni ìtumọ̀ ẹrù tó ń sọ níbí, tó ní pé ẹrù tòun fúyẹ́ o, kò wúwo bí ẹrù tá a ní tẹ́lẹ̀? Ó ń sọ nípa ìpinnu tí a fi ìgbàgbọ́ bí, ìpinnu tí a bí nípa ìgbàgbọ́, ìpinnu tí a bí, ìpinnu tí ó jinlẹ̀ láti tẹ̀lé Jésù, láti má wẹ̀yìn, láti má yẹsẹ̀, láti má ṣohun mìíràn, ìpinnu láti gbé ìgbé ayé tó wù Ọlọ́run. Ó ní àjàgà tó ń sọ níbí, ó ní àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Bẹ́ẹ̀ ni ohun tó ń sọ nìyẹn. Lára àwọn ohun tí ó máa mú ìjìyà bá onígbàgbọ́ láyé nìyẹn. Torí nígbà tó o bá ṣèpinnu láti tẹ̀lé Jésù, àwọn kan wà nínú ẹbí rẹ tí ò ní fẹ́ràn ìpinnu tó ṣe. Àwọn kan wà láyìíká rẹ níbi tó ti ń ṣiṣẹ́, láyìíká rẹ tí ò ní fẹ́ràn ìpinnu tó ṣe. Nítorí náà wọ́n lè gbé inú níbí ní sókè lòdì sí ẹ. Wọ́n lè bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ, wọ́n lè bẹ̀rẹ̀ sí mú kó rí ìrírí ìrora àti ìpọ́njú, nítorí pé kí ni ìwọ ti ṣe ìpinnu fún Jésù. Èṣù lè bẹ̀rẹ̀ sí ní lò wọ́n lòdì sí ayé rẹ àti àyànmọ́ rẹ, nítorí pé kí ni ìwọ ti fa ayé rẹ fún Jésù, ó ti ṣe ìpinnu fún Jésù. Ó ti ṣe ìpinnu fún Jésù. Ẹ bá wo Mátíù orí 10 yẹn náà, orí 10 ẹsẹ̀ 53 yẹn, ẹgbọ́n tó tún sọ náà, ó ní ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá sì sẹ́ mi níwájú ènìyàn, òun náà ni èmi ó sẹ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ìwọ tó bá fáyé rẹ fún Jésù, ó gbọ́dọ̀ sí Ọlọ́run, ó lè sí ẹ mọ́ o. Torí pé tó bá ṣetán àti tẹ̀lé Jésù, ó máa ní ìfarajì. Ìfarajì náà ń pè ní ẹni tó tẹ̀lé Ọlọ́run. Ìfarajì ni à ń pè ní ọmọlẹ́yìn Kristi. Ìfarajì ló ń jẹ́ bẹ́ẹ̀. Báwo la ti fẹ́ mú ẹ lé ọmọlẹ́yìn Kristi tó bá ní ìfarajì? Bẹ́ẹ̀ ni ó máa ní ìfarajì tó kọjá bẹ́ẹ̀. Ìfarajì tá hàn sí gbogbo ènìyàn pé ohun tó ń ṣe rèé, ohun tó jẹ́ rèé, ẹni tó ń tẹ̀lé rèé. Ìfarajì tí ò sí ní kọ̀kọ̀ tó wà ní gbangba. Ó ní ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá sì sẹ́ mi níwájú ènìyàn, òun náà ni èmi ó sẹ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ẹ má ṣe rò pé èmi wá rán àlàáfíà sí ayé, èmi kò wá rán àlàáfíà bí kò ṣe idà. Mo wá láti ya ọmọkùnrin ní ipa sí bàbá rẹ̀, àti ọmọbìnrin ní ipa sí ìyá rẹ̀, àti ayamọ sí ìyákọ rẹ̀. Àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀, nítorí ìgbàgbọ́, nítorí ìpinnu àti tẹ̀lé Jésù. Ó ní mò ń sọ. Ìrírí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tá a mọ̀ ni. Pàápàá àwọn ènìyàn tí ó pé kì í ṣe agbolé ìgbàgbọ́ náà bí wọ́n sì. Àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ìjọ tó ti jẹ́wọ́ Jésù lórí àtolùgbàlà wọn ní inú níbi ni ti dé sí wọn. Ní ìjìyà àti ìrora ti dé sí wọn.
àwọn ìpọ́njú kan tí àwọn ènìyàn nílò àti là kọjá nítorí pé kíni wọ́n ṣetán àti tẹ̀lé Jésù. Òun là ń sọ níbí. Kí ara ilé ènìyàn di ọ̀tá rẹ̀ nítorí pé kíni òun tẹ̀lé Jésù, àwọn ará ilé ní pé má tẹ̀lé Jésù, àfẹ́ kò tẹ̀lé Jésù. Wàá tí ẹ ti wá pẹ̀lú báyìí, ṣé wọ́n ní àlùfáà ìjọ rẹ ni tí wọ́n á gbé nínú bí nìdí, wọ́n á gbèjì àti ìrora dé sí. Ó ní ẹni tí ó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ kò yẹ ní tèmi, ẹni tí ó bá sì fẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin jù mí lọ kò sì yẹ ní tèmi, ẹni tí kò bá sì gbé àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò yẹ ní tèmi. Ó máa gbé àgbélébù tí Ọlọ́run gbé ní, tí Jésù gbé, ó máa gbé, wá máa gbé tẹ̀lé lẹ́yìn. Kí ni àgbélébù yẹn? Ìpinnu tí gbogbo ènìyàn mọ̀ pé lóòótọ́ ló ṣe ìpinnu fún Jésù o. Lóòótọ́ ni ìgbé ayé rẹ kò ń ṣe ìgbé ayé tó ń gbé fún ara rẹ, ó ń gbé láti fi wu Ọlọ́run ni, ó ń gbé láti fi mú kí ayé tí Jésù ò gbé mọ́ láyé láti máa fi hàn nínú ayé o. Torí ohun tí ìwé Gàlátíà orí kejì sọ fún wa nìyẹn. Kí n sáré ka eléyìí fún wa. Gàlátíà orí kejì ẹsẹ̀ 20. Ohun tó sáré sọ nìyẹn nípa ọ̀rọ̀ ìgbésí ayé tí onígbàgbọ́ ń gbé nísinsìnyí. Ìgbésí ayé tó jẹ́ wípé ó máa ń fa inúnibíni jáde. Ẹ gbọ́ ohun tí Gàlátíà orí kejì ẹsẹ̀ 20 yẹn sọ. Ó ní a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú Kristi. Ṣẹ́gbọ́n tó rí. Ṣùgbọ́n mo wà láàyè síbẹ̀ kì í ṣe èmi mọ́, kì í ṣe ìwọ mọ́. O ti fàyè rẹ fún Jésù. Ayé tó mọ̀ tẹ́lẹ̀ o ti kọ̀ sẹ́yìn, ó ti di àfẹ́yìn tégún fi ṣọ. Ohun àtijọ́ ti lọ, kíyèsí ohun gbogbo ti di ọ̀tun, ohun gbogbo ti di titun. Bí ènìyàn, bí ẹ̀dá kẹ́dá bá ti wà nínú Kristi ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ kọjá lọ, kíyèsí ohun gbogbo ti di ọ̀tun. Ó ní ṣùgbọ́n mo wà láàyè síbẹ̀ kì í ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Kristi ló ń gbénú ayé rẹ báyìí. Kì í ṣe ayé rẹ mọ́, ayé Kristi ni. Wíwá tí mo sì wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ohun ti ka ara rẹ̀ fún mi. Ìgbé ayé tó ń gbé nìyẹn o. Ìgbé ayé tó gbọ́dọ̀ ṣe Ọlọ́run mọ́ ni o. Ìgbé ayé tó yẹ kó gbọ́dọ̀ máa polongo rẹ̀ nínú ìwà àti ìṣe rẹ̀ àti inú ọ̀rọ̀ sísọ rẹ̀. Ìgbé ayé tó ń gbé nìyẹn. Ìgbé ayé tá a fi fún ọ láti gbé nìyẹn nísinsìnyí. Tá bá tún wo ìwé Matthew orí 16 yẹn, 16 ẹsẹ̀ 24 sí ìsàlẹ̀, káwo nǹkan tó sọ. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé wọ́n tó bá jẹ́ ọmọ ẹlẹ́yìn Jésù kì í ṣe nípa ẹnu. Ohun tá a fi ń mọ ọmọ ẹlẹ́yìn Jésù ní ìfarajìn. Ó máa farajìn. Ó máa ní ìfarajìn tí ó hàn sí gbangba, tí ó hàn sí gbogbo ènìyàn pé lóòótọ́ ọmọ ẹlẹ́yìn Jésù lélẹ́yìn. Ó ní Jésù wí fún àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ pé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn kí ó sẹ́ ara rẹ̀. Ó máa sẹ́ ara rẹ̀ torí pé gbogbo tó ń ṣe nísìnyí ò ṣe nítorí ara rẹ̀ mọ́, nítorí Ọlọ́run ni. Ó fẹ́ lọ léèwé, ó fẹ́ kàwé, ó fẹ́ ṣe ohunkóhun nínú ayé nítorí Ọlọ́run ló fẹ́ ṣe. Ó fẹ́ níyàwó nítorí ó fẹ́ bímọ ni nítorí Ọlọ́run, torí kó lè mú ìfẹ́ Ọlọ́run ṣe láyé ni. Ó fẹ́ ṣe láti wu Ọlọ́run, ó fẹ́ ṣe láti mú kí ìjọba Ọlọ́run kí ó tẹ̀síwájú ni. Ó máa ṣe nítorí pé ìfẹ́ ọkàn ara rẹ̀. Irọ́. Wọ́n tó bá jẹ́ ọmọ lẹ́yìn tòótọ́, ìfarajìn rẹ gbọ́dọ̀ farahàn nípa bó ṣe máa ṣe ara rẹ lójoojúmọ́, tó máa gbé àgbélébù rẹ tó máa tẹ̀lé Jésù. Ó ní bí ẹnìkan bá fẹ́ láti tọ̀ mí lẹ́yìn kí ó sẹ́ ara rẹ̀ kí ó sì gbé àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ó ní nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò sọnù, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi yóò rí. Kò ń ṣe ara rẹ mọ́, kò ń ṣe ẹ̀mí rẹ mọ́, kò ń ṣe ayé rẹ mọ́. Ó ti di Kristi tó ń gbé nínú rẹ ló ń ṣe gbogbo rẹ̀ fún. Ìdí pàtàkì tí ó máa ṣe ohun gbogbo tó máa ṣe láyé nítorí Kristi o. Ó fẹ́ bímọ ni, ó fẹ́ lọ léèwé ni, ó fẹ́ lówó ni, ó fẹ́ lọ́rọ̀ ni, ó fẹ́ ṣàṣeyọrí ni. Kí ni tó fẹ́ ṣàṣeyọrí? Ó gbọ́dọ̀ jẹ́ pé torí pé ó fẹ́ ṣe kíni? Ó fẹ́ bu ọlá fún Ọlọ́run. Ó fẹ́ wu Ọlọ́run. Ó fẹ́ mú ìlérí Ọlọ́run ṣe, ó fẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run ṣe láyé. Ó fẹ́ jẹ́ ẹni ìbùkún tọ́lọ́run jẹ́ kó ní kó jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ó fẹ́ ran àwọn tálákà lọ́wọ́. Ó fẹ́ kí Ọlọ́run ti pasẹ̀ rẹ̀ gbé àwọn ìran kan dìde. Ó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ nítorí ìfẹ́ Kristi nínú rẹ̀. Nítorí pé èrè kíni fún ènìyàn
bí ó bá jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù, tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Kò sí èrè kankan fún ẹnikẹ́ni tó bá jèrè ayé tó bá sọ ẹ̀mí rẹ̀ nù. Kò sí èrè kankan fún mọ́. Kò sí èrè kankan fún. Gbogbo èyí ló gbọ́dọ̀ yé wa wípé àwọn ìrora kan wà, àwọn ìrora kan wà, ìjìyà kan wà tí a ti yàn mọ́ wa nínú àyànmọ́ tí ò ṣe yẹ̀, kò ṣe gbàdúrà yẹ̀, kò ṣe gbàwẹ̀ yẹ̀, kò ṣe ìfifúnni nínú Olúwa, ká máa ṣe ìfifúnni, ká máa ní ìfifúnni tí Ọlọ́run fẹ́ràn pé kí a fi yẹ̀ irọ́. A máa nílò ìpamọ́ra àti ìfaradà láti là kọjá ni. Pàápàá gbogbo àwa tá a bá fẹ́ gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú ayé, a máa nílò àti la inúnibíni kọjá àti àwọn ìjìyà kan àti àwọn ìrora kan kọjá. Gbogbo ohun tí ìwé mọ́ sọ ni ó wà nínú ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 51 yẹn. Paul apostole sọ wípé ojoojúmọ́ ni mò ń kú nínú ara, mò ń kú sí ara lójoojúmọ́, mò ń ṣe ara, ohun tára fẹ́ mi fún, mò ń tẹ̀lé ẹ̀mí, ohun tí ẹ̀mí fẹ́ ni mò ń ṣe. Ẹran ara máa yá mi lò, ẹran ara tẹ̀mí ò ní máa ṣe. Onígbàgbọ́ ó gbọ́dọ̀ máa jẹ́wọ́ lójoojúmọ́ pé ẹran ara ò gbọ́dọ̀ yá mi lò, tẹ̀mí ni máa ṣe. Bó ṣe ń jẹ́wọ́ yẹn, àwọn ìgbésẹ̀ kan wà, ìpinnu kan wà tá a máa mú ìjìyà bá. Òótọ́ ni ọ̀rọ̀ náà. Àwọn ìgbésẹ̀ kan wà, ìpinnu kan wà tó máa ṣe lójoojúmọ́. A máa mú ìjìyà wá, a máa mú ìrora wá, a máa mú inúnibíni wá, a máa mú kí ó dàbí ìgbà pé àdúrà ń pẹ́ láti gbà. Bẹ́ẹ̀ ni ìrírí onígbàgbọ́ nìyẹn. A ti kọ́ ọmọ wa gẹ́gẹ́ bí àwọn tó fẹ́ gbé ìgbé ayé wa mọ́ nínú ayé inú Ọlọ́run. Ó gbọ́dọ̀ jẹ́ kó dá ẹ kó ṣe ẹ́ ní kàyéfì àbí kó dá ọ lágara wípé kó máa ṣe ẹ́ bákan wípé àbí Ọlọ́run ò rántí rẹ, àbí Ọlọ́run ò sí ní ìyà tìrẹ mọ́. Irọ́, bí ọ̀rọ̀ àyọ̀mọ́ rẹ ṣe rí nìyẹn. Mo fẹ́ kó o mọ̀ wípé ìrora ò sọ wípé Ọlọ́run ò sí ní ìyà tìrẹ mọ́ o. Ìpọ́njú ìlà ìlò nínú ayé, ìdààmú nínú ayé, inúnibíni, ìjátilẹ̀ kò sọ pé Ọlọ́run ò sí nípa tìrẹ mọ́. Ìwé mọ́ tilẹ̀ sọ fún wa wípé Ọlọ́run súnmọ́ gbogbo àwọn ènìyàn tó ní ìròbìnújẹ́ lọ́kàn wọn. Ẹ jẹ́ kí n sáré kà á fún wa nínú ìwé òwe orí 54 mẹ́rin àbí 54 Psalm 34. Orin Dáfídì 34 ẹsẹ̀ 22 yẹn. Ẹ kí n kà á fún wa, kí n kà àti Àìsáyà fún wa káàbàmọ̀ wípé péyàn la nǹkan kọjá, ó ń la ìpèníjà kọjá, ó ń la ìṣòro kọjá, ò sọ pé Ọlọ́run ò sí nípa tirẹ̀, kò sọ pé Ọlọ́run ò jókòó tì í. Ẹ rántí Lásárù àti ọlọ́rọ̀, Jésù sọ ìtàn rẹ̀. Ọlọ́run jókòó ti Lásárù, bó tilẹ̀ yẹ pé Lásárù ń ṣagbe nílé ọlọ́rọ̀. Lásárù ṣagbe, ó ti ṣàìsàn. Nígbà tí Lásárù kú, àwọn áńgẹ́lì ló wá gbé o. Ṣùgbọ́n nígbà tí ọlọ́rọ̀ kú, ọ̀run àpáàdì ló lọ. Nígbà tí ó wá dé, ọlọ́rọ̀ ó rí ara rẹ̀ lọ́rọ̀ àpáàdì, ó rí Lásárù ní àyà bàbá wa Ábúráhámù, ó ṣe ní kàyéfì. Ó bá ń bẹ̀bẹ̀ wípé kán jọ kán rán Lásárù sóhun kó wá ràn lọ́wọ́. Ààyè ìrànlọ́wọ́ ò yọ mọ́. Ààyè ìrànlọ́wọ́ ò yọ mọ́. Ó ti kú, ó ti wọnú ìpín rẹ̀. Ikú ni ìpín ẹni tí ò bá ti fayé rẹ̀ fún Jésù. Ìyè ni ìpín àwọn tó bá fayé wọn fún Jésù, ìyè ayérayé. Ó ní pé tó bá yẹ bẹ́ẹ̀, ẹ rán iṣẹ́ sí àwọn èèyàn mi, torí àwọn arákùnrin mi nínú ayé, owó yẹn, ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù, wọn ò mọ Ọlọ́run rárá. Ó ní tó bá ti lè gbóhùn wòlíì àti àlùfáà àtàwọn tó ń bẹnu ayé, àwọn ènìyàn Ọlọ́run ẹ̀ tó ń bẹnu ayé, tó bá ti gbọ́ wàásù, tó ti gbóhùn wọn, béèyàn jí láti inú òkú láti wá wàásù wọn ní gbọ́. Torí ọkàn aláìgbàgbọ́ ni. Ta ló máa mọ̀ wípé ẹni tó ń ṣagbe, tó wà ní àìsàn tí àìsàn rẹ̀ ò wò, tí kò rówó, kò rí kankan, tó dàbí tálákà nínú ayé, ta ló máa mọ̀ wípé òun gangan Ọlọ́run jókòó tì ọlọ́rọ̀. Má tọra rẹ̀, èèyàn lè jogún ayé yìí kó sọ ẹ̀mí rẹ̀ nù. Ọlọ́run sọ ẹ̀mí rẹ̀ nù, Ọlọ́run ní jẹ́ kó sọ ẹ̀mí ẹ̀ nù. Má jẹ́ kí ọ̀rọ̀ ẹnikẹ́ni ó jọ ọ́ lójú. Má ẹ̀ kó dá ọ lágara kó máa òpó Ọlọ́run ò ṣe tó fún ọ. Irọ́, wọ́n tó bá ti ní Jésù mọ́ tó ní o, ẹni tó ní Jésù lóhun gbogbo lóòótọ́. Wọ́n tó bá ti ní Jésù tó ti lọ́lọ́run tó ti mú kí ìbáṣepọ̀ wà tọ́lọ́run kó máa dán máa lójoojúmọ́ ayé rẹ̀. Ìwọ gangan lẹni tó yẹ ká máa gbóríyìn fún. Ìwọ gangan ni ẹni tí Ọlọ́run ń ṣàwárí ẹ̀. Ìwọ gangan ni ẹni tí ó ní ohun gbogbo bẹ́ẹ̀ nínú ayé. Ẹ kẹsẹ̀ Bíbélì yìí. Orin Dáfídì 34 ẹsẹ̀ 18 yẹn kí ló sọ? Ó ní Olúwa ń bẹ létí ọ̀dọ̀ àwọn tí ó ń ṣe oníròbìnújẹ́ ọkàn. Ó sì ń gba irú àwọn tí ó ń ṣe onírora ọkàn là. Ọlọ́run súnmọ́ pẹ́kípẹ́kí. Ìṣòro ò ń lé Ọlọ́run jìnnà. Ìṣòro máa tún jẹ́ kí Ọlọ́run súnmọ́ èèyàn ni.
igbe ẹkún ìṣòro ìròbìnújẹ́ ìjìyà ó máa mú kọ́lọ́run kó súnmọ́ èèyàn ju tàtẹ̀yìnwá lọ. Ó ní Paul ó gbà tó bẹ Ọlọ́run pé Paul nǹkan kan ń bẹ lára mi dàbí ó ń bẹ Ọlọ́run pé nǹkan kan ń bẹ lára mi bí egungun tó ń yọ mí lẹ́nu, wọ́n fún mi ní ìrora, Ọlọ́run bá mi mú kúrò. Kí ló sọ? Ó ní òun Olúwa yọ sóhun, ó sọ fún òun pé orí ọ̀fẹ́ mi tó fún ọ mú kúrò kẹ̀. Lára àwọn ìjìyà tí àyànmọ́ rẹ gbọ́dọ̀ là kọjá nìyẹn. Ìlàbàkòtìyà ó gbọ́dọ̀ lóye rẹ̀, má yẹ kọ́ta kó tàn ọ́, má yẹ kọ́ta fi ìṣòro tàn ọ́ kúrò lọ́dọ̀ Jésù. Wọ́n ní ọlọ́fẹsẹ̀ lébọ̀ nígbà tó bá wò wípé nígbà tó ti ń gbàdúrà ọgbà, nígbà tó ti ń gbàwẹ̀ àwẹ̀ ọgbà, bí a ní kó fẹsẹ̀ létọ̀, bí a kò lọ bá wo irọ́ o, má yẹ kọ́ta fi ìṣòro tàn ọ́ kúrò lọ́dọ̀ Jésù. Má yẹ kọ́ta fi ìṣòro tàn, o gbọ́dọ̀ mọ ìdí tó ṣe gbọ́ Ọlọ́run gbọ́, o gbọ́dọ̀ mọ ìdí tó ṣe gba ìrere gbọ́. Ìwé Àìsáyà orí 41 ẹsẹ̀ 17 yẹn ẹ̀ka kọ́kọ́ kàkà sí ìsàlẹ̀ díẹ̀ káwọn tọ́lọ́run sọ ń bí. Onígbà tí tálákà àti aláìní ń wá omi tí kò sì sí, tí ahọ́n wọn sì gbẹ fún òǹgbẹ, èmi Olúwa yóò gbọ́ tiwọn, èmi Ọlọ́run Ísírẹ́lì kì yóò kọ̀ wọ́n sílẹ̀. Ó ní èmi ó ṣí odò níbi gíga àti orísun láàrin àfonífojì, èmi ó sọ aginjù di àbàtà omi àti ilẹ̀ gbígbẹ di orísun omi. Ó ní èmi ó fi igi kédárì sí aginjù àti igi sítà àti mítìlì àti igi òróró, èmi ó gbin igi fírí àti igi pínì àti igi bóksì pọ̀ ní aginjù. Ó ní kí wọn kí ó lè rí, kí wọn kí ó sì mọ̀, kí wọ́n sì gbèrò, kí ó sì lè yé wọn pọ̀ pé ọwọ́ Olúwa ni ó ti ṣe èyí, àti pé ẹni mímọ́ Ísírẹ́lì ni ó ti dá a. Ọlọ́run ó súnmọ́ pẹ́kípẹ́kí, ó wà létí ọ̀dọ̀ àwọn oníròbìnújẹ́ o, àwọn tí ń la oríṣiríṣi nǹkan kọjá, pàápàá ohun tí wọ́n jẹ̀bi rẹ̀ tí wọ́n là kọjá. Má jẹ́ kí ìṣòro sọ ọ́ di ọ̀tá Ọlọ́run, má jẹ́ kí ìṣòro mú ọ sọ ìgbàgbọ́ rẹ nù. Irọ́, má sì jìyà bí arúfin, àwọn ìjìyà kan wà tí onígbàgbọ́ ń jẹ láyé, kì í ṣe torí pé ó jẹ̀bi o, torí pé ó jẹ́ onígbàgbọ́ nínú Kristi Jésù. Ó máa fi yé wa lónìí ìdí 5 pàtàkì tí àwọn onígbàgbọ́ fi ń rí ìpọ́njú nínú ayé. Ní kọ́mọ́ máa sáré sọ fún wa ká lè gbàdúrà. Ní lórí ọ̀fẹ́ àti máa ka àwọn ẹsẹ̀ Bíbélì ṣùgbọ́n máa sọ fún wa ká lè fi gbàdúrà. Ìdí àkọ́kọ́ tí àwọn onígbàgbọ́ fi ń rí ìpọ́njú nínú ayé rèé, ẹ máa gbọ́ o, nítorí wípé ayé titun àti ọ̀run titun ò tí ì bẹ̀rẹ̀. Ìwé Ìfihàn orí 20 ẹsẹ̀ 4 àkọ́kọ́ ó fi ìyẹn yé wa. Táyé titun bá dé, tí ọ̀run titun bá ti dé, kì yóò sí ìpọ́njú mọ́, kì yóò sí ẹkún mọ́, kì yóò sí ìkáàánú àti ìmíẹ̀dùn mọ́, kì yóò sí ìṣòro mọ́. Ṣùgbọ́n nítorí pé ayé titun tọ́lọ́run ṣèlérí gẹ́gẹ́ bí ó ti sọ tẹ́lẹ̀ rẹ̀, àti ọ̀run titun tó sọ tẹ́lẹ̀ rẹ̀ kò tí ì dé, àyè máa rí ìpọ́njú nínú ayé, a máa rí inúnibí nínú ayé, a máa rí ìjì àti ìrora nínú ayé. Ìdí kejì rèé o, nítorí wípé ipò tí ayé yìí wà nísinsìnyí ó ń fi hàn wá ẹ̀rí dájú wípé ipò tí ayé yìí wà nísinsìnyí, ayé tí a mọ̀, ipò tó wà nísinsìnyí ipò tí ò dára ni. Ìdí tí nìyí tí onígbàgbọ́ tó ṣe rí ìpọ́njú nínú ayé, torí gbogbo ènìyàn tó ń bẹ lórí ilẹ̀ tó ń bẹ nínú ayé ni yóò rí ìpọ́njú o. Ó jẹ́ onígbàgbọ́, ò ní jẹ́ onígbàgbọ́, gbogbo ènìyàn tó ń bẹ nínú ayé lórí ilẹ̀ ló máa rí ohun tó ń bẹ lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tó ń bẹ nínú ayé ló ń bẹ lórí ilẹ̀ ló máa ní ìrírí gbogbo ohun tó ń bẹ lórí ilẹ̀ ń rí. Bẹ́ẹ̀ ni bí òòrùn bá ràn, òòrùn ò kì í ṣe ìyàtọ̀ láàrin onígbàgbọ́ àti aláìgbàgbọ́. Bí òjò bá ń sọ̀kalẹ̀, kì í ṣe ìyàtọ̀ láàrin onígbàgbọ́ àti àwọn tí ò ṣe onígbàgbọ́. Gbogbo ènìyàn lá ní ìrírí rẹ̀. Bẹ́ẹ̀ ni ìwé Genesis orí 3 yóò sọ fún wa nígbà tí a fi ilẹ̀ ré, tí a fi ègún sórí ilẹ̀, tí a pàṣẹ kí a máa jẹ láti ní ìrora wa gbogbo ènìyàn, tá a pàṣẹ kí ilẹ̀ kó máa wu ègún jáde yàtọ̀ sí oúnjẹ, tí Ọlọ́run ṣe ìdájọ́ Ádámù tó sì pàṣẹ ohun tí ó mú ìròbìnújẹ́ dání àti ìjìyà dání sórí ilẹ̀. Nítorí náà lọ́lọ́run ṣe gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ mú kí ayé kó parẹ́, ó gbọ́dọ̀ mú kí àwọn ilẹ̀ yìí kí a jó oorun. A máa jó ilẹ̀ tí ó jáde nígbà àkọ́kọ́ tí Ọlọ́run dá ayé àti ọ̀run. Ilẹ̀ tó wà yìí tí a mọ̀ yìí, tí gbogbo wa rí yìí, tá à ń kọ́lé lórí ẹ̀, tá à ń ṣe gbogbo lórí ẹ̀, tá à ń ṣe iṣẹ́ ọ̀gbìn lórí ẹ̀,
tá à ń dáko lórí ẹ̀. Gbogbo ilẹ̀ yìí ni ilẹ̀ tí ó ti wà lábẹ́ ègún tí a ti fi ré, tí ó ní ìjìyà nínú àti ìrora àti nínú ibi. Gbogbo ẹni tó bá ń bẹ lórí rẹ̀, ó jẹ́ ènìyàn, ó jẹ́ ẹranko ni, ló máa ní ìrírí ìjìyà àti ìrora, ló máa rí ìrírí àwọn èrò ìbìnújẹ́ kankan. Bẹ́ẹ̀ ni, nítorí náà Ọlọ́run nílò àti pa ayé rẹ́ kí ó sì jó gbogbo rẹ̀ run, kí ó lè bẹ̀rẹ̀ lọ́tun ayé titun àti ọ̀run titun. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí ó ṣe bẹ̀rẹ̀ ní ìgbà àkọ́kọ́, kí Ádámù kejì, Jésù Kristi Olúwa, kí ó lè padà wá láti wá jọba lórí ayé pẹ̀lú àwa ọmọ rẹ̀. Ìdí kẹta rèé tí onígbàgbọ́ fi ń rí ìpọ́njú nínú ayé. Ìdí kẹta ni wípé ó jẹ́ ẹ̀rí dájú wípé olùfisùn ara ó ń bẹ nínú ayé. Ta ni olùfisùn ara? Èṣù ni. Olùfisùn wa níwájú Olúwa, ẹni tí ń lépa wa, tí ń fi wá sùn, kó má ti ṣe kankan láti fi ẹ́ sùn, kó má ti tọwọ́ bọ̀ kankan láti fi ẹ́ sùn. Ohun tó ṣe gan apurọ́ ọmọ ẹ̀ torí òpùrọ́ ni. Ọ̀pọ̀ á máa wò wípé ó dìgbà tó bá dẹ́ṣẹ̀ kan ọ̀tá tó fi sùn. Irọ́, ó nílò àti dẹ́ṣẹ̀. Ọ̀pọ̀ nínú ìyà tó ń jẹ kì í ṣe torí pé ó jẹ̀bi, nítorí pé olólùfisùn. Ọ̀tá Ọlọ́run ni ọ̀tá rẹ̀, òun ni. Bẹ́ẹ̀ ni, òun ni ìwé mọ́ sọ pé ẹnikẹ́ni tí ó bá gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú ayé yóò la inúnibíni kọjá, yóò rí inúnibíni. Nítorí olùfisùn bẹ́nu ayé. Lára ìdí rèé tí a ṣe ń rí ìpọ́njú nínú ayé àti ìdojúkọ àti ìrora àti ìjìyà. Ká wo ẹsẹ̀ Bíbélì yẹn, ẹsẹ̀ Bíbélì ìwé Ìfihàn orí 12 ẹsẹ̀ 10 dé 11, ìwé Ìfihàn orí 2 ẹsẹ̀ 10 dé 11. Ìdí kejì tí mo sọ lẹ́ẹ̀kan yẹn, nítorí ipò tí ayé wà, tí ilẹ̀ wà fún gbogbo ènìyàn. Mi rò bí a mo fún wa ní ẹsẹ̀ Bíbélì yẹn dáadáa. Ìwé Genesis orí 3, ìwé Genesis orí 3 ẹsẹ̀ mẹ́tàdínlógún dé ẹsẹ̀ 19 àti ìwé Jacob orí 1 ẹsẹ̀ 13 dé ẹsẹ̀ 18. Bẹ́ẹ̀ ni, dábàá lọ kà á rí ń bẹ̀. Kí ló dé tí èèyàn ṣe ní ìfẹ́kùfẹ́? Nítorí pé ilẹ̀ ó wà lábẹ́ ègún ni, ó wà lábẹ́ ègún àti fèrè. Ìfẹ́kùfẹ́ tí ń bí ẹ̀ṣẹ̀ tí ń bí ikú. Kí ló dé tí ikú ṣe ń ṣiṣẹ́, tí ẹ̀ṣẹ̀ ṣe ń ṣiṣẹ́, tí ìfẹ́kùfẹ́ ṣe ń ṣiṣẹ́, tó ṣe rọrùn fún ènìyàn láti ṣe ìkà, láti ṣe ibi ju kó ṣe rere lọ? Nítorí pé a ti fi ilẹ̀ ré, a ti fi gbogbo ohun tó ń bẹ lábẹ́ ilẹ̀, a sì ti fi wọ́n ré ni. Bẹ́ẹ̀ ni, ìdí kẹrin rèé o tí gbogbo onígbàgbọ́ ṣe ń la ìpọ́njú kọjá. Ìwé máa ń gbé yóò rí ìpọ́njú nínú ayé. Mo máa kà á fún wa. Ó ti ẹ̀yẹ kí n kà á dáadáa pé nínú ayé a ó rí ìpọ́njú. Ó tí ìwé mọ́ sọ ni pé ṣùgbọ́n ká tújú ká, Olúwa ti ṣẹ́gun ayé. Jẹ́ kí n kà á fún wa. Ìwé Jòhánù ló sọ bẹ́ẹ̀ fún wa, àbí? Ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 53 ó ní, nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Nínú ayé, àbí tó bá sí nínú ayé ni o. Nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú, ẹ máa ní. Ìṣe pé máa rí nìkan, ẹ̀yin náà á ní. Ẹ máa ṣalábàápín díẹ̀, bí ẹ fẹ́ bí ẹ kọ̀, kò sí bí tẹ́ fẹ́ sá lọ. Nínú ayé ìpọ́njú ń bẹ. Ó ní nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Jésù ti ṣẹ́gun ayé fún wa. Nítorí ó ní ká tújú ká. Ìdí kẹrin rèé tí onígbàgbọ́ ṣe ń rí tàbí ní ìpọ́njú nínú ayé. Ìdí kẹrin rèé nítorí wípé ó jẹ́ ẹ̀rí dájú ìwàláàyè ọ̀tá ìkẹyìn, ọ̀tá ìgbẹ̀yìn onígbàgbọ́. Bẹ́ẹ̀ ni, ta ni ọ̀tá ìgbẹ̀yìn onígbàgbọ́? Tá bá wo Kọ́ríńtì kínní orí 15 yẹn ẹsẹ̀ 56, ìyẹn nìkan máa sáré kà fún wa lórí eléyìí. Kí n sáré kà fún wa kábàámọ̀ wípé a ní ọ̀tá ìgbẹ̀yìn. Nínú gbogbo ọ̀tá wa, ọ̀tá tó kẹ́yìn fún gbogbo onígbàgbọ́ rèé, èyí tí a máa parun ní ìkẹyìn ọjọ́. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 56 26 ló sọ fún wa. Ó ní, ikú ni ọ̀tá ìkẹyìn tí a ó parun. Ikú lọ̀tá ìkẹyìn tí a ó parun. Nítorí pé ikú ń bẹ́nu ayé. Ikú tó ń bẹ́nu ayé ó ń fa ìfẹ́kúfẹ́, ó ń fa ibi, ó ń fa ìrora, ó ń fa ìjìyà, ó ń fa àìsàn, ó ń fa ohunkóhun tí ó burú nínú ayé, ó ń fa burú nínú ayé. Ikú ń bẹ́nu ayé. Ikú sì ni ọ̀tá ìkẹyìn tí a ó parun. Èṣù kọ́ lọ̀tá ìkẹyìn tí a máa parun, ikú ni o. Torí pé eléyìí ló máa fi yé wa. Okay, tá bá tún wo ìwé Kọ́ríńtì kínní tá wà yẹn, Kọ́ríńtì kínní tá kà ń sìn orí 15 yẹn láti ẹsẹ̀ 24 sí 50.
ká tó wá wo ìwé Hébérù orí kejì ẹsẹ̀ kẹsàn-án, ìwé Hébérù orí kejì ẹsẹ̀ mẹ́rìnlá dé márùndínlógún, ká bá tún wo ìwé Hébérù orí karùn-ún ẹsẹ̀ keje, a máa bá ń bẹ̀. Ìdí tó kẹ́yìn tí mo fẹ́ sọ tí onígbàgbọ́ fi ń la ìpọ́njú kọjá rèé ká tó gbàdúrà, òun nítorí pé Jésù ti paradé lẹ́ẹ̀kejì láti mú ìjọ rẹ̀ kúrò nínú ayé. Jésù ti paradé lẹ́ẹ̀kejì láti mú ìjọ rẹ̀, aya rẹ̀, olùfẹ́ rẹ̀ kúrò nínú ayé. Nítorí náà aya rẹ̀, ìjọ rẹ̀ nínú ayé yóò la ìpọ́njú kọjá, yóò la ìjìyà, ìrora kọjá nínú ayé. Bẹ́ẹ̀ nítorí pé ìṣẹ́gun tó kẹ́yìn òun ni ìyè ayérayé tọ́lọ́run ṣèlérí fún wa, tọ́lọ́run sọ tẹ́lẹ̀ rẹ̀ fún wa wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti sọ nínú ìwé Kọ́ríńtì kínní orí márùndínlógún yẹn ẹsẹ̀ 50 sí 57. Ẹ má jẹ́ n kà nítorí àkókò wa, ẹ lọ kà á síbẹ̀. Ó ní pé ẹran ara ò ní jogún ìjọba ọ̀run, a máa bọ́ ẹran ara ilẹ̀, a máa wá gbé ara ìkú wọ̀ nítorí ìyè ayérayé tọ́lọ́run fún wa. Ara ìkú, ara tí ò ṣe dá dúró, ẹ̀yà ara ìkú la máa gbé wọ̀ ní ìkẹyìn ọjọ́. Bẹ́ẹ̀ ni gbogbo ala máa pa láradà. Ìwé Jákọ́bù náà sọ bẹ́ẹ̀, Jákọ́bù orí karùn-ún ẹsẹ̀ keje sí ìkọkànlá, ó fi yé wa wípé a ní ìṣẹ́gun ìgbé ayé àìkú nínú Ọlọ́run nítorí ìyè ayérayé tí Jésù Kristi tó ti fi fún wa. Nítorí ìdí èyí, gbónígbàgbọ́ bá ń la nǹkan kọjá kó má ṣe mikàn. Ẹ rántí Jósẹ́fù, gbogbo ohun tá a ṣe fún Jósẹ́fù ibi ni o. Gbogbo ìgbé ayé tí Jósẹ́fù mọ̀ nínú ìwé mímọ́. Tá bá wo Genesis orí 45 mẹ́rin àti márùn, tá bá ka ẹsẹ̀ méjì àkọ́kọ́ rẹ̀, a máa rí nípa Jósẹ́fù wípé ìrírí rẹ̀ ò sunwọ̀n ṣùgbọ́n ó dúró níwájú Ọlọ́run, kò sí Ọlọ́run, kò sí Ọlọ́run, kò ṣe ìkà, kò ṣe bí. Di ọjọ́ tí Ọlọ́run yàn láti dá láre, di ọjọ́ tí Ọlọ́run yàn láti ṣe lógo. Jósẹ́fù ó rẹ́rìn ìkẹyìn, Jósẹ́fù ó dórí ìtẹ́ tó ti ń lálàá rẹ̀ lóòótọ́, ṣùgbọ́n kó tó débẹ̀ gbogbo ìrírí rẹ̀ ò dá o. Bẹ́ẹ̀ ni àwọn ẹbí rẹ̀ ṣèkà fún, gbogbo àwọn èèyàn tó ní tó mọ̀ ló ṣèkà fún. Nítorí pé kí ni, àwọn ìrora kan wà, àwọn ìjìyà kan wà tí ò lè ṣaláì là kọjá. Nítorí a fi sínú kòtò, torí pa àtà sínú oko ẹrú, nítorí a ṣe gbogbo àwọn inúnibíni yìí sí, nítorí ó la gbogbo àwọn nǹkan ìkọjá ló ti lè bára rẹ̀ lórí ìtẹ́ ní ìkẹyìn ọjọ́. Nígbà tí ìtàn yẹn máa ṣe kí ni tó máa parí ló bára rẹ̀ lórí ìtẹ́. Ó sọ fún àwọn arákùnrin pé ẹ má bára yín jà, ẹ má bínú, ẹ má fi ara yín jìyà kankan. Ẹ̀yin rò bẹ́ẹ̀ ẹ tà mí ni, Ọlọ́run rán mi ni. Gbogbo ohun tí ẹ ṣe fún mi, Ọlọ́run ló ṣe kí ni, ó ń lo àwọn nǹkan yẹn láti rán mi lọ síbi tí ó yẹ kí n lọ, kí n bá lè ṣe kí ni, kí n bá lè dúró gẹ́gẹ́ bí tí ó pa yín mọ́ lọ́wọ́ ikú àti làálàá tí ìyàn tó mú fún lórí gbogbo àgbáyé nígbà yẹn tó mú tó sì pa àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni, nítorí náà bí a bá ń la ìrora kọjá, tá ń la ìyàn kọjá, tá ń la ibi kọjá, tá ń la àwọn ìpọ́njú kọ̀ọ̀kan kọjá gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹ má jẹ́ àmì kan. Ẹ já gba Ọlọ́run gbọ́ wípé lóòótọ́ Ọlọ́run bẹ nípa tiwa, lóòótọ́ Ọlọ́run yóò dá wa láre. Mo fẹ́ ka orin Dáfídì fún wa, orin Dáfídì 22 ẹsẹ̀ kẹtàlá yẹn fún wa wípé ìwọ ó dìde, ìwọ ó ṣàánú fún Síónì nítorí ìgbà àti ṣe ojú rere sí i. Nítòótọ́ àkókò náà dé, ó lákòókò tọ́lọ́run ṣàánú fún èèyàn, ó lákòókò tọ́lọ́run ṣe ojú rere fún èèyàn, ó lákòókò tí Ọlọ́run rántí Síónì. Mo gbàdúrà fún wọn tó ń gbọ́ mi, Ọlọ́run á ṣàánú fún ẹ lákòókò yìí, Ọlọ́run á rántí ẹ lákòókò yìí, yóò fọ́ lójú rere. Mo fẹ́ kó gbàdúrà lónìí, sọ fún Olúwa pé mo gba oore ọ̀fẹ́ láti dúró ṣinṣin. Yálà ohun tí mò ń là kọjá ni, ó rọrùn kò rọrùn ni, ó dá kò dá ni, mo gba oore ọ̀fẹ́ láti dúró ṣinṣin, láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ nínú ohun gbogbo, kí n mọ̀ wípé ẹni tó bá ṣe ìfẹ́ rẹ nìkan ni yóò dúró títí ayé, pé ohun ayé yìí ó ń ba ayé lọ, ó sì ń kọjá lọ. Mo gba oore ọ̀fẹ́ yìí lórúkọ Jésù Olúwa wa, àmín. Ìwọ tó ti gbọ́ mi, tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, o tí ì fàyè rẹ fún Jésù, mo fẹ́ pé kó gbàdúrà yìí, àdúrà ọ̀run pàrẹ tẹ̀lé mi, kó gbà tẹ̀lé mi. Ó wù ọ́ láti fàyè rẹ fún Jésù, wọ́n náà mọ̀ pé o fẹ́ kí Ọlọ́run máa jà fún ọ, o fẹ́ ṣẹ́gun ayé, o fẹ́ bọ́ lọ́wọ́ ìpọ́njú àti ìdààmú ayé, o fẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀, o fẹ́ bọ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó ń mú kí àwọn ènìyàn ní ìjà tẹ̀lé nínú ayé, kí wọ́n náà lè borí gbogbo wọn ní ìkẹyìn ọjọ́. Mo fẹ́ pè ọ́ pé kó fàyè rẹ fún Jésù. Ìwọ náà ṣe àdúrà yìí tẹ̀lé mi, sọ pé lórúkọ Jésù Kristi Ọlọ́run bàbá mi, mo ti gbọ́ ohùn rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ lóòótọ́ láti ọkàn mi wá pé lóòótọ́ ló wá sáyé láti kú fún mi, kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde lọ́jọ́ kẹta, ó gòkè lọ́run láti jókòó sí ọwọ́ ọ̀tún bàbá. Jésù Kristi, mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìsọmídìí àtúnbí. Mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn séṣù, mo kẹ̀yìn sáyé. Láti òní lọ,
mo di ọmọ Ọlọ́run, mo di ọ̀tun nínú Kristi Jésù. Àmín. Tó bá gbàdúrà yẹn tẹ̀lé mi tọkàntọkàn pé o mọ tó ń sọ, ó sì bá ọ ní ìpinnu ọkàn mu, ó di àtúnbí nìyẹn. Mo kí ọ kú oríire. Mo gbàdúrà fún ọ pé gbogbo ẹ̀ṣẹ̀ la dáríjì. Mo gbàdúrà fún ọ wípé ó lọ kó lọ máa gbé ìgbé ayé tuntun ní Kristi Jésù. Mo gbàdúrà fún ọ wípé láti òní lọ ìpọ́njú àti ìjìyà inú ayé rẹ ó dópin. Bẹ́ẹ̀ ni èyí tí ó bá wọnú ìjọba Ọlọ́run ó dópin báyìí. Bẹ́ẹ̀ ni ò ní jìyà ẹ̀bi mọ́, ò ní jìyà bí arúfin mọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kó kọ sí wa kó jẹ́ ká mọ̀ ìpínlẹ̀ òótọ́ lọ fàyè rẹ̀ fún Jésù, kí a lè máa fi àdúrà ràn lọ́wọ́, ká lè darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni àwa tá a bá mú ọrẹ wa wá lónìí, mo fẹ́ ká fi fún Olúwa bá a ṣe máa ṣe wọ́n fún wa, wọ́n fi hàn wá lórí pẹpẹ, àwọn ọmọ ìjọ á fi hàn wá. Wọ́n tó bá mú ọrẹ wa, ọrẹ ọjọ́ Olúwa, ọrẹ ọjọ́ ìsìn tàbí ọrẹ wòlíì àbí ìdámẹ́wàá rẹ ló mú wá. Mo gbàdúrà fún ọ wípé ìfẹ́ Ọlọ́run yóò darapọ̀ mọ́ ètò ìṣúná owó rẹ láti òní lọ. O ò ní ṣaláì lóhun tó dára. Bá a ṣe máa bọ́ sínú oṣù tuntun lọ́la, ìwọ tó ní fífún fún lọ àìṣe fún Olúwa pàápàá lórí òkè, Ọlọ́run yóò rántí rẹ sí rere. Ó máa rẹ́rìn ayọ̀, ó máa kọ orin tuntun. Bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà. Jésù Olúwa wa. Mo fẹ́ súre fún gbogbo ènìyàn, òfi sílẹ̀ ni lábẹ́ orí ọ̀fẹ́ ìpè yìí, ìwọ tó darapọ̀ mọ́ ìsìn lọ́wọ́lọ́wọ́ àbí ìwọ tó máa darapọ̀ mọ́ ìsìn lẹ́yìn àkókò yìí, mo súre fún ọ lórúkọ Jésù. Oṣù tuntun tá a máa wọ̀ lọ́la yìí yóò sàn ọ́ fún rere. O máa kórè ayọ̀, wàá kórè ohun tuntun, wàá kórè ìyanu. Ọ̀sẹ̀ tuntun tó bẹ̀rẹ̀ lọ́la yìí, tó bẹ̀rẹ̀ lónìí, o máa kórè ìyanu, wàá kórè ohun tuntun. Bẹ́ẹ̀ ni ò ní ṣubú dànù. Ọ̀tá ò ní fi ọ́ kájọ òpin ọdún. Àwọn ọ̀tá, àwọn àjẹ́, àwọn ẹlẹ́bọ lóògùn ní fi ọ́ kájọ òpin ọdún. Ibi ò ní dé bá ọ. Lábẹ́ bó ti kórí, o máa rẹ́rìn ayọ̀. O máa rẹ́rìn ayọ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run wà nípa tirẹ̀, ó sì máa mọ̀ lára wípé lóòótọ́ ìwà láàyè Ọlọ́run ò yí padà lórí rẹ̀ àti lórí ẹbí rẹ̀ àti lórí iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà. Mo fẹ́ ká ṣe oore ọ̀fẹ́ alápapọ̀, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, àfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó sọ̀kalẹ̀ máa bá a gbé láti sìn lọ àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àmín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ títí a fi pàdé ara wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ wà ní àlàáfíà, kí àlàáfíà Kristi kí ó sì máa bá gbogbo àgbé ire o.